Orúkọ mi ni Pásítọ̀ Ọmọ́tọ̀ṣọ́ Olúwatóbi Innocent. Pásítọ̀ ní CAC ìlú Ìwó, Christ Apostolic Church ìlú Ìwó. À ń ṣe ìsọjí ní 21 days lọ́wọ́. Lọ́jọ́ tá a wá parí yìí ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀, òjò rọ̀ lọ́jọ́ yẹn. Àwọn ọ̀dọ́ tá a jọ ń ṣe iṣẹ́ nígbà tí ìsọjí náà parí tán kó gbogbo kíní wọlé, mo fi ọ̀mbrẹ́là gbé wọn lọ sí ilé ọ̀dọ̀ wọn. Báwọn ṣe wọnú ilé wọn tán, èmi náà wá ní kí n máa lọ sí ilé ọ̀dọ̀ mi. Ilé epo kan ò sì jìnnà sí ilé ọ̀dọ̀ mi, opposite, so ilé epo yẹn ò tí ì close. Iná yẹn lèmi fẹ́ tọ̀ láti yà sí ilé ọ̀dọ̀ mi. Mo kàn rí táwọn kan jáde láti ibi igbó kékeré kan tó wà lọ́pọ́sìtì ilé epo yẹn, wọ́n kàn nàbọn sí wa náà ni. So ìgbà tí màá fi ní mo sá sí, ìbọn wọn ti súnmọ́ mi. Mo sá sọ ọ̀mbrẹ́là kalẹ̀, wọ́n mú mi. Bí mo ṣe ń sá lọ náà sáré wọlé epo yẹn náà. Security tó wà nílé epo yẹn náà wọ́n mú un náà. Ìgbà tán mú wa, wọ́n sá mú wa gba ọ̀nà ibi ilé epo, ọ̀nà ojú igbó yẹn lọ. Àtèmi àti security ilé epo yẹn àti manager ilé epo, a jẹ́ mẹ́ta tí wọ́n mú. So bí wọ́n ṣe ń lọ, tí wọ́n fa manager yẹn lọ, èmi ti wà wájú. Àwọn yìnbọn, gbogbo àwọn tó bá rí wọn yìnbọn sí wọn. Bàbá kan náà níbi ojú wíńdò rẹ̀ tó náà dúró sí, tó gbọ́ tí wọ́n ti èèyàn lọ tásán ṣe dùhálà. Ó tanná, bó ṣe tanná inú ilé rẹ̀ náà ṣe yìnbọn sí sáìdì ibi tí náà yẹn ti wá. Ìgbà tá a padà dé ni a gbọ́ pé ìbọn yẹn pa bàbá yẹn. So wọ́n sá tì wá wọnú igbó. Bá ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn nìyẹn. Àwọn mẹ́fà ni wọ́n. Àwọn mẹ́rin gbé ìbọn lọ́wọ́, àwọn méjì gbé pọ̀pá. So bá ṣe jókòó, ẹni tó wá gbọ́ Yorùbá, ó wá ní sáà gbọ́ ohun táwọn ń sọ. Mo ní mi ò gbọ́ Haúsá, ń gbọ́ kankan. Ó wá ní náà pé digital wà ń gbé wa o, owó ló lè sèfù wa. Pé sáà náwó, ẹni tí ò bá ti náwó ikú ni. Èyí tó jẹ́ ọ̀gá wọn wá ní 30 million èèyàn kọ̀ọ̀kan. Wọ́n á fún mi ní fóònù máníjà tán gbà náà fún wa tá a fi ń pè, kò ń ṣe fóònù kankan lára wọn. Wọ́n wá ní iṣẹ́ wo lèmi ń ṣe, mo ní dùhálà náà bí mò ń ṣe kiri. Wọ́n sọ fún máníjà náà, wọ́n ní bó ló ṣe jẹ́, ó ní òun ṣiṣẹ́ ní ilé epo ni. Wọ́n lè lò ní sálárì rẹ̀ lóṣù, ó ní 12,000. Wọ́n béèrè ẹni kẹta, ó ní ọlọ́dẹ lòún ṣe security. Wọ́n ní ọlọ́dẹ àbí fìjìláńtẹ́. Ó ní òun ti ṣe fìjìláńtẹ́ lòún ṣe àbí àmọ̀tẹ́kùn. Wọ́n sànà ọlọ́dẹ. Wọ́n wá ní ta ló pè, wọ́n wá ní brother ló ń pè. Wọ́n ní bó lẹ́ni ṣe jẹ́ sí, ó náà ló lu ọdẹ ìlú Ìwó. So ìgbà kan tákàn rí lákàn rí tó kàn lọ síbi ọ̀dọ̀ wọn kan lára wọn, ó kàn mú kíní bí okùn bàtà báyìí kó ṣe mú nìyẹn. Wọ́n á sọ fún fìjìláńtẹ́ yẹn pé kó sùn kalẹ̀. Ìyẹn sáà ń bẹ̀ wọ́n, sáà ní kó sùn, wá fokùn yẹn sí lọ́rùn. Okùn yẹn bá ṣe fokùn yẹn fún lọ́rùn pa nìyẹn. Èyí tó wá gbọ́ Haúsá yẹn wá ń sọ, tó gbọ́ Yorùbá yẹn wá ń sọ fún wa pé sáà ti rí pé wọ́n ti pa ẹni báyìí, pé káwa náà lọ wówó. Àná owó wà. Wọ́n ṣe tún nàbà sí wọn pé sówó wà, lówó wà pé wọ́n ò rí. Ó ní 30 million níbẹ̀ ni, 30 million ó rí. Bá ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn nínú igbó yẹn ni láì wọ bàtà láìsè kankan. Ìgbà tó yá, àná àti rówó díẹ̀. Wọ́n ní èlò àwọn yẹn wá ti ń sọ̀rọ̀ 500,000. Ètò wá gbọ́ Yorùbá yẹn wá ń sọ fún wa pé ká mọ́ sọ̀rọ̀ 500,000. Mílíọ̀nù làwọn ń dì pẹ̀lú. Pé tá bá sọ̀rọ̀ 1,000 bíi pé wọ́n lè pa wá lójú ẹsẹ̀. Àṣà ń bẹ̀ wọ́n, àwọn èèyàn wa táwọn èèyàn wa náà bá pè, wọ́n bẹ̀ wọ́n nà wá gan. Gbogbo ẹ̀yìn mi báyìí, wọ́n á tún lọ jági, wọ́n á tún nà wá, gbapá, jági wọ́n á nà wá. Pé mo wá sọ fún wọn pé, wọ́n á sọ fún èyí tó gbọ́ Yorùbá pé kó bá wa sọ fún wọn pé nínà tán nà wá, kò ní káwọn tán wà nílé tán wówó kan mọ tá ń là kọjá. Pé kó bá wa bẹ̀ wọ́n kán wọ́n nà wá wọn, àárò owó.
wá náà ti gbọ́ sábà wọn sọ̀rọ̀ tó náà wá gan láì jẹun láì ṣe kankan omi odò tá a bá ti kọjá náà látún máa tá a bá ti sọwọ́ sí mi báyìí pé wọn á ní ká dúró ká mú mi so a tún fọwọ́ sómi yẹn á tún mú àgbàdo tá a bá ya nínú oko olóko tá a bá ṣe ó kan fún wa wọn ní ká jẹ àná ṣe nǹkan tá à ń jẹ náà nù àtòmí inú igbó yẹn náà ni ibi tá a bá ti dé tá a bá wọn ní ká aṣọ àfòkúta sórí àforí ní ibẹ̀ lòjó pa wá sí wọn ní Monday àwọn ń lọ pé tá a bá dẹ̀ rówó àwọn pa wá wọn sọ wọn pé owó tẹ̀ ń béèrè kò síbi tá a ti fẹ́ rí ẹnìkan 5 million èmi 6 million èmi 5 million ẹnìkejì 6 million pé Monday gan báǹkì ó sẹ̀ open pé báǹkì bá open kò sówó ń bì kankan ẹnìyẹn wà ní ó bá wọn sọ̀rọ̀ wọ́n jiyàn láàrin ara wọn ṣe gbẹ àwa ni ó dá pé àwa méjì ká san 5 million naira tó dọjọ́ kejì asá ń gbàdúrà àwọn náà ń gbàdúrà wọn ń sá kiri níbi tẹ́ wọn ní ká pè sọ ti rówó a pè Ọlọ́run wá bá wa ṣe ẹni tó gbọ́ Yorùbá ò sí bẹ́ẹ̀ àwọn tí wọ́n gbọ́ Yorùbá náà wà ń bẹ̀ so bá a ṣe wá pé wọ́n ní àwọn sì ń sá kiri àwọn ò tí ì rí pé wọ́n wá ní kí náà sọ a ní káwọn wọ́n rí pé wọ́n náà àwọn ti rí náà fi báyìí wá ní táìmù ńgbà yẹn wọ́n á ní táwọn ẹni tó gbọ́ Yorùbá bá dé a sọ tán sọ fún ẹni tó gbọ́ Yorùbá so God so good wọ́n pẹ́ níbi tán lọ bóyá lọ raid so ìgbà tí wọ́n fi dé padà ọjọ́ ti lọ díẹ̀ náà so títí káwọn yẹn wá sà tó wá sọ pé àwọn ti rí tó wá ní ká wá Haúsá kan tó gbá Haúsá dáadáa wọ́n sà bá Haúsá yẹn sọ̀rọ̀ ibi tí ó gbé wá so wọ́n ní kó gbé wá ọ̀nà òrò àgọ́ so ọ̀nà òrò àgọ́ náà gbé lọ wọ́n sà gbé wá ó tó bíi 9 after 9 kan tó parí transaction yẹn láwọn tán bá wa gbé wá sí inú igbó yẹn tán ti pàdé wọn tán ṣàgbowó gbà tán gbowó tán wọ́n pe àwọn tó wà lọ́dọ̀ wa pé kán release wa pé kán fojú ọ̀nà hàn wá táwọn tọ̀ wá sí ibi táwọn èèyàn wá tá fi pàdé wọn so wọ́n á fojú ọ̀nà yẹn wọ́n ṣàmú wa lọ síbi ojú ọ̀nà yẹn wọ́n ní títì ní àmọ̀ tọ̀ lọ straight wọ́n fún mi 1,000 wọ́n fún manager náà 1,000 wọ́n sì fún wa ní torchlight wọ́n bá wa fi bátìrì tuntun sínú ẹ̀ wọ́n ní pé ká sàmọ̀ tọ̀ ọ̀nà yẹn bọ̀ pé ibi tá a bá pé ká má bẹ̀rù pé ó jìnnà ó tó at least ìrìn àjò tá a rìn yóò fẹ́ tó láti bí sájàsẹ́ lálẹ́ yẹn náà nígbà tó fi wá lẹ̀ tán tó kẹ́yàtọ̀ sí bá a ṣe jọ rìn ni pé kò sí ìbọn lórí wa kò sí kankan bọ́ ẹsẹ̀ náà la fi rìn àti torchlight yẹn nínú igbó yẹn ká tó wá já sí ìlú tí àwọn èèyàn wá dúró sí so ìgbà tán ṣe transaction tán wọ́n gba 1 carton of milk 1 carton of malt 2 cartons of cigar bọ́n ṣe rà á nìyẹn àwọn àtàwọn èèyàn débẹ̀ wọ́n ní ká mú malt yẹn wọ́n fún wọn lẹ́yìn kọ̀ọ̀kan pé ká mú wọn mú wọ́n sì fún wọn 1,500 wọ́n fún àní kíní 1,500 wọ́n fún àní kejì 1,500 pé ká fèrè epo. ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ mo sọ fún wáìfù mi nígbà tó ti sọ pé ká má sọ fọ́lọ́pàá mo sọ fún wọn pé ẹ má sọ fọ́lọ́pàá ẹ̀mí wa ní kẹ́ jẹ́ kó ṣe pàtàkì sí yín igbó yìí ọlọ́pàá ò lè mọ bẹ́ẹ̀ o ẹ jọ̀ọ́ owó ní kẹ́ wá ẹ bá dẹ̀ ń gbowó bọ̀ ẹ má sọ fọ́lọ́pàá torí at some point nígbà tán ń gbowó yẹn bọ̀ tán wọ tán dé òrò àgọ́ àwọn kan pè àwọn tó wà lọ́dọ̀ wa pọ́n ti dóró àgọ́ so ìyẹn tó wọ́n sí pé wọ́n ní informant wọ́n á sọ fáwọn tán ń gbé owó yẹn bọ̀ pé ká tó padà sẹ́yìn ká jáde kó lórí àgọ́ ìgbà tán tó ń lọ bóyá ọ̀la mímọ̀ ìlú kan tó tẹ̀lé òrò àgọ́ wọ́n sì tún ní ká tán kẹsẹ̀ wá padà ìyẹn tó wọ́n sí pé wọ́n fi trace movement if anybody is following so if anybody is following them wọ́n á easily mọ̀ àní ìrìn àjò tí wọ́n rìn láti òrò àgọ́ débi tó ti gbowó fún wọn yìí yóò tó bí sí ìdọ̀fíàn nínú igbó lọ́tún igbó lọ́sí odò náà ló wà ń bẹ̀ ẹ̀tíkẹ́tẹ̀ bẹ́ẹ̀ so tọ́wọ́ náà sọ fọ́lọ́pàá tọ́lọ́pàá bá tiẹ̀ tẹ̀lé ẹ pé ẹ̀mí èèyàn wà nínú ewu nìyẹn wọ́n tètè mọ̀ pé èèyàn sọ fọ́lọ́pàá so ohun tó ṣẹlẹ̀ tá a fi bọ̀ àwọn èèyàn mi lọ sí police station Òwú
láwọn tán jẹ́ àwọn ọmọ ìjọ mi wọ́n ní bó ṣe ṣẹlẹ̀ lálẹ́ àwọn ti lọ police station wò wọ́n ní àwọn ò bá DPO fáwọn ọlọ́pàá ní táwọn bá wọ́n sọ pé kò sépo kò sí weapon pé kọ́mọ̀ wọ́n rí pé tó bá dàárọ̀ àwọn ò wá. nítòótọ́ ńgbà tí kíní yẹn ṣẹlẹ̀ kò sí anybody tó kò sí a ò ní eléyìí tó ìbọn pè premonition pé wọ́n máa ṣe nǹkan tó ń ṣe so definitely tó bá pe ọlọ́pàá tí máa ṣe wàhálà lókè let us gather àwọn pípù ká tó máa tẹ̀lé wọn so lè jẹ́ nǹkan tó jẹ́ kó delay ni even na wàǹgbà tẹ́mi kankan fúnra mi gbọ́ I have to call the DPO àdèpé ó sí anti-kidnapping wọ́n tó lọ láti ìpínlẹ̀ láti Ìlọrin dé Ìwó káwọn tó lọ láti Òmù-àrán débẹ̀ àgbègbè tí wọ́n ti ta ti gádà àwọn èèyàn pé ó máa take time so a ṣe ọ̀pọ̀lọpọ̀ akitiyan láti rí pé a rí wọn gbà sílẹ̀ then nípa ti ọ̀rọ̀ ti pé àwọn sanwó àbí wọ́n san ransom pé normally ọlọ́pàá ò mọ̀ nípa kan sanwó ọlọ́pàá ò fọwọ́ sí pé kan sanwó tó bá tiẹ̀ sọ fún wa a máa sọ fún wọn pé wọ́n máa fún anybody ní owó bọ̀ níwà ìpè bá ti máa sọ fún àwọn èèyàn a mọ̀ pé yes ìtara pé àmọ́ nǹkan tó ń lè ṣe fún àwọn èèyàn wa ó máa ń fà táwọn àwọn family ẹ̀ tó ń bá jí pé máa ń tètè fi ń kó owó sílẹ̀ àìmọye àwọn victims àti rescue tí wọn ò rówó àti wọ́n ń gbèrò owó tàbí máa track tá máa fi rí wọn mú wọn ò sọ fún wa gẹ́gẹ́ báwọn náà ṣe sọ fún mi wọn ò sọ fún wa pé wọ́n ní pé káwọn mówó wá but wọ́n mówó wá definitely iṣẹ́ wa ó lọ láti make sure pé a rí wọn rescue but at the end of the day agbófinró náà ti fi wọ́n sílẹ̀ and unfortunately agbófinró lẹ́nìkan bí wọ́n pa ọlọ́dẹ kan tó ń mú nílé epo tó ti mú wọn so kò ń ṣe nǹkan tí ó jẹ́ ìdùnnú ọlọ́pàá ẹni tó ń pọ̀ ọlọ́pàá pé kò sí ọta àgbọn kò sí nǹkan ìyẹn ń ṣe òótọ́. bá ti jẹ́ kí ìjọba gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ nípa ajínigbé bọ̀tí nǹkan táwọn ṣẹlẹ̀ sí lẹ́yìn àyíká òun náà ni pé a empower àwọn ọdẹ àti àwọn fìjìláńtì wa àwọn náà sì náà ràn án lọ́wọ́ immediately tí kìíní yẹn ṣẹlẹ̀ tí wọ́n káàkiri láàrin igbó bọ̀tẹ̀ àwọn yẹn ti rìn jìnnà torí òru ló ṣẹlẹ̀ ṣùgbọ́n tílẹ̀ ó fi mọ́ ní olóru ọjọ́ yẹn gan àwọn gan káàkiri but ibi tí wọ́n lè dé kéré so nítorí nǹkan tó ṣẹlẹ̀ so but a ti kúpọ̀ àwọn ọlọ́dẹ wa pẹ̀lú àwọn instrument tí wọ́n fi lè lò tí wọ́n sì lè fi káàkiri then tí bá ṣe pé òjijì tó dé ó ní ipa tí wọn bá lè kó òjò tí wọ́n á rọ̀ so lọ́jọ́ yẹn ara predicament wọn lọ́jọ́ yẹn so but nǹkan tá a ṣe náà ni pé a tún call wọn to order kí wọ́n sit up torí nǹkan tá a ti rírí kò láàrí so a sì sọ fún wọn náà pé tó bálejò bá ti ń pọ̀ nílùú wàhálà ń pọ̀ sí náà ni gbàtà tí ìbá àwọn tá a gbà mọ́ táwọn kan wá tún wá ń pẹ̀lú wọn náà ni wàhálà ta ní and irú àwọn tí wọ́n wà yìí a lè mọ iye oṣù tí wọ́n ti ń ṣe survey tó jẹ́ pé ó ti dúró lọ́dọ̀ àwọn ọlọ́tí ó ti dúró lọ́dọ̀ àwọn junction tí wọ́n ta nǹkan jíjẹ tí wọ́n ti máa wo àyíká irú àwọn yẹn èèyàn yìí tètè mọ̀ gbà tí àṣírí bá tú tán la máa mọ̀ pé àṣìlágbájá tó ń jòkó lọ́dọ̀ wa àṣìlákàṣègbè tó náà ti lóun ṣẹ̀ṣẹ̀ dé ni àwọn ni à ń ṣerú. My name is Kïdnäpped. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.